confam lọ́wọ́lọ́wọ́ báyìí mo ní báyìí sọ̀rọ̀ pé Dr. Hawa Ibrahim wọ́n fún ọmọbìnrin ní 10 million naira. Owó kí ni 10 million naira yẹn number one. Ẹ dákun ṣé torí Ọlọ́run lẹ torí ẹ̀ fún lówó ní àbí torí kí ni? Ibi tí bèrè jáde yẹn o. Ẹ dẹ̀ gbọ́dọ̀ dáhùn bèrè yẹn o. Torí lè ta bẹ̀rẹ̀ yìí. Ìsídà kẹ́ dáhùn bèrè yẹn. Tàbí kẹ́ gbà pé àṣìṣe ni kẹ́dẹ̀ wọ ọba tó ní mí láforíjì. Mo yán ọ̀rọ̀ kan nínú fídíò tí mo ṣe nígbẹ̀yìn ọ̀rọ̀ sáà Jamiu pé ọmọbìnrin kan ọ̀fun lówó. Ọmọbìnrin tí mo wá ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó jẹ́ ex mi yìí. Tí ebi Dr. Ibrahim ọmọ genesis ọ̀rọ̀ yìí. Mo wá padà wá ní ẹ̀rí lọ́wọ́ nísìnyí àsìkò ọ̀rọ̀ wá tó báyìí. Tó bá ti tì àfikún mi ò kì í sọ. Tí ó bá ti sí ẹ̀rí kò sọ̀rọ̀. Ní sọ mo ti wá ní confam lọ́wọ́lọ́wọ́ báyìí mo ní báyìí sọ̀rọ̀ pé Dr. Hawa Ibrahim wọ́n fún ọmọbìnrin ní 10 million naira. Mo fẹ́ béèrè pé kí ni owó kí ni wọ́n fún àti pé kílẹ̀ torí ẹ̀ fún lówó. Òyìnbó lówó ẹ̀ o. Mi ì tọ́ bàbá yìí wọ́n torí ẹ̀ fún lówó o. Mi ò ní owó kan báyìí wọ́n fún o. Ṣùgbọ́n mo ti rí ẹ̀rí tó dájú tó ti wà lọ́wọ́ mi báyìí. Mi ì wá lè sọ bóyá owó tí wọ́n fún ó jù bẹ́ẹ̀ yẹn lọ o. Ṣùgbọ́n confirmation 10 million naira ti wà lọ́wọ́ tèmi tí mo ti mọ̀ pé lóòótọ́ láti ẹ̀rí tó dájú lọ́pẹ́ láwọn tí Ọlọ́run kádàrá pé wọ́n jọ mọ̀ ń pa ẹ̀. Tí mo ti ní ẹ̀rí yẹn lọ́wọ́ báyìí. Ẹ máa wo obìnrin tí yàn fẹ́ lọ́dún méje. Kódà mo rí ẹ̀rí dájú ṣáká wípé ìgbà tó fẹ́ gba owó yẹn tó fẹ́ fún ní owó yẹn Saheed Shittu ló bá ṣètò bówó yẹn ṣe bó ṣe gba owó yẹn. Ó dẹ̀ sun oorun ọjọ́ mẹ́ta. Ó sun oorun ọjọ́ mẹ́ta nílé Saheed Shittu. Tí mo ti ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ bó ṣe wà nílé Saheed Shittu gbà yẹn. Ẹ̀rí tí ó bá ti sẹ́ni kò ní sọ̀rọ̀ ó dágbé tó ń sùn tó jí ń bẹ̀ torí pé ó fẹ́ gba 10 million naira. Owó kí ni 10 million naira yẹn number one. Ẹ dákun ṣé torí Ọlọ́run lẹ torí ẹ̀ fún lówó ní àbí torí kí ni? Ibi tí bèrè jáde yẹn o. Ẹ dẹ̀ gbọ́dọ̀ dáhùn bèrè yẹn o. Torí lè ta bèrè yìí. Ìsídà kẹ́ dáhùn bèrè yẹn. Tàbí kẹ́ gbà pé àṣìṣe ni kẹ́dẹ̀ wọ ọba tó ní mí láforíjì. Kàlẹ́ fi wọlé fún Ọlọ́run. Ẹ dẹ̀ mi tí pé ìwálé ni. Tí bá ti mo ní ẹ̀rí nǹkan lọ́wọ́ ni mo ní dárúkọ yàn. Tí ó wá rí bẹ́ẹ̀, á dá sí pé tí bá gbé ẹ̀rí yẹn wá, àwọn tó wà lábẹ́ ọ̀rọ̀ yẹn tí wọ́n gbé ọ̀rọ̀ yẹn jáde, á dá sí pé àwọn náà máa pè lónírọ́. Àbáwọn náà máa sọ pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ tó ti ní ẹ̀rí àwọn èèyàn tí wọ́n jọ mọ̀ ń pa ẹni. Kódà ìgbà tí wọ́n fún ọmọbìnrin yẹn ní 10 million tán Saheed Shittu àtàwọn tọ́jọ́ budọ́ yẹn wọ́n gba pàṣẹ 4 million naira nínú owó yẹn. Bẹ́ẹ̀ fi owó tó kù ó lọ fi bẹ̀rẹ̀ bísínẹ́sì àwọn tó ń tà tata kulikuli ṣinṣin ẹ̀pà kokonọ́ọ̀tì gbogbo kí wọ́n lọ fi establish yẹ. Bóyá owó tó wá fún wájú yẹn lọ o I don't know but ihun tí mi bá ti ní ẹ̀jẹ̀ lọ́wọ́ mi ò ní sọ̀rọ̀ mo ti ní ẹ̀rí 10 million naira yẹn lọ́wọ́ látọ̀dọ̀ èèyàn mẹ́ta. Dànù kọ́kọ́ rí àwọn kankan mẹ́sẹ̀jì kan tí mo rí lórí ọ̀rọ̀ yẹn mo rí pé bí a trap ni mo wá dẹjúlẹ̀ mo wá bẹ̀ sí investigate matter yẹn mo wá padà wá confirm lẹ́nu àwọn èèyàn méjì míì tí wọ́n jọ wà nínú sin yẹn gangan tọ́jọ́ wà nínú ẹ̀ gangan tí mi jẹ́ náà ti dárúkọ nísìnyí ṣùgbọ́n ẹni tó wá ní pé mo pa irọ́ ni màá gbé àwọn ẹ̀rí yẹn àbí ẹ jẹ́ kí n tẹ kọ́kọ́ fi yẹn lẹ́bẹ̀ẹ́ yẹn náà so that tí bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ni wípé owó kí ni wọ́n fún ọmọbìnrin yẹn owó kí ni mi ò kẹ́ni tí mi kò sáré kí kankan náà wà bẹ́ẹ̀ ṣe olówó lè fọwọ́ ẹ̀ṣẹ̀ tó bá wù owó kí ni wọ́n fún ọmọbìnrin yẹn number one number two ṣé torí Ọlọ́run lẹ́ torí ẹ̀ṣọ́ rẹ ni àbí torí kí ni ọ̀rọ̀ ẹni báyìí sí èmi torí Ọlọ́run fún ẹni 100,000 ẹni kó dá padà torí kílẹ̀ ìtorí ẹ̀ fún ẹ̀gbọ́n tèmi kẹ́ lọ bí fọ́tò ẹ̀ fídíò ẹ̀ jáde rẹ fún lówó torí kílẹ̀ torí ẹ̀ fún ọmọbìnrin yẹn lówó torí Ọlọ́run àbí torí kí ni ìbéèrè tí mo fẹ́ béèrè nìyẹn o ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọ̀bọ̀ eegun aláré ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọ̀bọ̀ eegun aláré bákan náà mo ní o dá lọ́dọ̀ tí yín ọmọkùnrin tọmọbìnrin fíjẹ́ ẹ̀ lọ fẹ́ lẹ́yìn ìgbà tó kó lọ́dọ̀ tèmi tẹ́ tún ṣètò ẹ̀ fún Nàìjíríà kí ló fi dájà wọn lẹ́kọ̀ọ́ ẹ̀rù tó láwọn ọmọ ènìyàn náà kẹ́lẹ́ mọ̀ pé mo ní fáàsì lọ́wọ́ ni o ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọ̀bọ̀ eegun aláré ẹ̀ka kọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà pé gbogbo iṣẹ́ tí ọmọbìnrin yẹn fẹ́ ṣe fún èmi èmi fáàsì kò dúpẹ́ pé Ọlọ́run kò dìde fà torí gbogbo tí ó fẹ́ ṣe fún mi láburú gbogbo ire aburú tó fẹ́ ṣe ń gbà yẹn gbogbo ìyẹn tó fẹ́ ṣe fún mi yẹn Ọlọ́run ti sọ́dá yẹ lé ni ìgbìyànjú láti lé mi kúrò lé mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ ó yí lé lórí òun ìjọba ní kó jáde kúrò lé ìgbìyànjú láti ba ìwé jẹ́ gbogbo ìgbìyànjú láti ba ìwé jẹ́ Ọlọ́run ní kí ó já sí pàbó òun ló bí deportation bẹ́ẹ̀ ni kílẹ̀ nítorí ẹ̀ ṣe orí tẹ́ ń ṣe fáwọn èèyàn torí kílẹ̀ ṣe torí Ọlọ́run ní àbí torí kíni ìbéèrè nìyẹn ẹ̀dẹ̀ máa dáhùn ẹ̀ tẹ́ bá ti dáhùn ẹ̀ àwọn ọ̀rọ̀ mi ṣe ń bọ̀ mo kàn ṣe nọ́ọ̀lẹ̀ ni o mo fẹ́ káwọn èèyàn gbọ́ mi yé gan pé mo sọ̀rọ̀ kan ní last year kí ọ̀rọ̀ mi àti ex mi ṣẹlẹ̀ Ọlọ́run jọ mo fi ànábì bẹ̀ lọ́hùn gbogbo tó tún jẹ́ àwọn aburú tó máa tó mú mi èèyàn mi tó pàdé irú ọmọbìnrin bẹ́ẹ̀ Ọlọ́run máa jò gbani wọn láyé àtàkì àmọ́ torí pé ex mi yẹn ẹ rí pé èmi ní mo mọ̀ tí mo bò mọ́ra tó pọ̀ lára ọmọbìnrin yẹn torí orúkọ tí yàn ní àti ihun tí yàn ń ṣe lórí mídíà ayé ò gbọdọ̀ gbọ́ pé àwọn kọ̀ọ̀kan ń ṣẹlẹ̀ sí mi tí wọ́n lọ fẹ́ jáde nípa obìnrin ìyàwó tí mo fẹ́ kàkà bẹ́ẹ̀ máa pọ́nlé máa gbá social media máa gẹ̀ ìyàwó kíníkan ìyàwó dáadáa máa gẹ̀ ṣùgbọ́n mi mo mọ àwọn aburú tó pọ̀ tó ń ṣe fún mi nínú ilé pàápàá jùlọ lára àwọn ọmọ mi Ọlọ́run wá ní kí ọmọbìnrin ní àwọn ìwà kan tẹ́ pé o ò lè dìtẹ́ẹ̀tì ẹ̀ àfi tó bá súnmọ́ tán wà tó dìtẹ́ẹ̀tì inú mi wá dùn sí pé àwọn tí wọ́n jọ ṣe aburú yẹn wọ́n ti dìtẹ́ẹ̀tì ẹ̀ sìn ìwà olóyìn ni wípé ó mọ̀ bí èèyàn ṣe ń pretend èèyàn tó máa ṣe aburú tó ń sìn tó máa fún mi pé Ọlọ́run akú dàmú kún nílẹ̀ dá tèmi òun ló ṣàbúrò akọ́ fún mi nílẹ̀ dá tèmi Ọlọ́run á dá ìdàmbọ̀ ó wá ní ìwà kan tó máa ń dàrú máwọn èèyàn lójú ní pé àwọn ọmọ tọ́lọ́run kó fún mi yìí tí mo gbà pé wọn náà ló ní wọn tó bá gbá kádàrá Ọlọ́run yìí ó wá ń bá àwọn ẹ̀ṣọ́ ogun látara àwọn ìyá wọn nísìn ọ̀rọ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ yẹn gangan ẹ rí i pé gbogbo àgbà táwọn sọ ọ̀rọ̀ mo náà sọ̀rọ̀ títò àsìkò ọ̀rọ̀ ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní tó báyìí Ọlọ́run ti ní kí n rí tí mo wà mo ti ọwọ́ mi ti tẹ̀ tí mo nídìí kankan àwọn ọmọ tí wọ́n wá bí ó máa bá wọn ṣe mẹ́ta àwọn ìyá wọn ṣé tí àwọn wà fún àti máa wò fún àwọn ọmọ yẹn ẹ má dàbí pé mo sọ fún yín kò sínú ìròyìn mọ́ pé báyìí lọ fẹ́ra wa tó kò fáìlì fún àwọn ọmọ mi o kò fáìlì fún kò gbà kí n forúkọ àwọn ọmọ mi sínú fáìlì yẹn o mo ṣe kan tí mo ṣe láàrin mi àti ẹ̀ pé afẹ́ra wa ní ṣùlọ́kà gangan tá a fẹ́ra wa gan ní ṣùlọ́kà gbogbo ayé náà ló mọ ibi tó padà yẹn dì sí owó ṣe gbìyànjú pé kó tó bàjẹ́ o kò lẹ́sẹ̀ mi àkọ́kọ́ ọkùnrin tó ti ṣe bẹ́ẹ̀ fún tó méjì kó tó wá kan èmi ó dà ọkùnrin kan ṣì wà lẹ́wọ̀n ní Minnesota títí di ìsìn lórí wípé afẹ́fẹ́ rẹ ni àfẹ́rẹ́ lórí ọ̀rọ̀ òwe tó dẹ̀ ran ọkùnrin yẹn lẹ́wọ̀n
ṣùgbọ́n mi ò kí ní ìgbàgbọ́ lórí pé kán sọ fún mi pé lágbájá èèyàn burúkú ni máa jẹ́ kó yàwọn ènìyàn pé kò sí wàhálà bá tètè ṣe burúkú fèmí ìmọ̀ tó tẹ̀yà tiẹ̀ bọ́ tẹ̀yà burúkú lọ́dọ̀ sí àwọn tó bá ṣe fèmí màmá pẹ̀tọ̀ èèyàn kan pè ní lóòótọ́ ilé ọlọ́run àbí títí ní Maryland tí mò ń gbé yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló pè nígbà náà wọ́n júwe ọmọbìnrin yìí fún mi pé èèyàn báyìí ni èèyàn báyìí ni èèyàn báyìí ni mo torí ọmọbìnrin yìí mo di ọ̀tá gbogbo àwọn èèyàn ní Maryland mi bẹ́ẹ̀ bọ́ ṣe mọ́ mo dúró lórí ọwọ́ mi so that àwọn ọmọ tí mo wá kó dájú mo kó Amẹ́ríkà yìí tí ò fáìlì fún o látara pé ó ní ìgbàgbọ́ pé tóun bá fáìlì fún àwọn ọmọ yẹn ní tó máa sọ nìyẹn o wípé táwọn ọmọ yẹn bá ní ìwé wọn máa fáìlì fún àwọn ìyá wọn ní tó máa sọ nìyẹn o pé wọn lè fáìlì fún ọmọ tó máa fáìlì fún tó máa lọ fáìlì fún ìyá ẹ̀ mo lè bá dára pé tọ́ gbogbo àtọ́nà bá ń kọ́ tèmi tẹ̀mí tí mo wá ṣé báwọn ọmọ mi ni máa fáìlì fún àwọn ọmọ mi ṣùgbọ́n mo wá mánéjì ẹ̀ mo ń kẹ́ mo ń gẹ̀ ìgbéyàwó agbègbè ayélujára kò ní jàmbá kan ìgbéyàwó tó wọ náà ni ìgbéyàwó. àmọ́ wọn máa ṣe kí ní kọ́ fún àwọn ọmọ yẹn ni pé tó bá ti ṣe aburú fún àwọn ọmọ yẹn tán ní kọ̀rọ̀ débi pé àwọn aburú kan wà pé tó ṣe fún àwọn ọmọ yẹn tẹ́ pé torí pé ó mọ̀ pé aburú yẹn lè lé ìdìsẹ́ wọn ó gba fóònù lọ́wọ́ wọn jọ tó ń ṣe pẹ̀lẹ́ kọ́ rẹ̀ nítorí wàá fi lè mú èèyàn tó tẹ áyọ̀nù mọ́ ọmọ lọ́wọ́ nítorí pé òun bá ọmọ wí tó tẹ áyọ̀nù mọ́ lọ́wọ́ wá láì tàbí láì láwọ́ tẹ́ ọmọ mi lọ́wọ́ àkọ́mi lọ́wọ́ àìmọye nínà títí kan kékeré ọkùnrin yẹn tó bá ṣàbúyẹ tán àwọn ẹgbẹ́ ọmọkùnrin kékeré wá bí social media àánú fún lóúnjẹ àmà aṣọ ọmọ kékeré yẹn ayé máa gbé ọmọ dáadáa ọmọbìnrin yìí àwọn tọ́jú àwọn ọmọ pẹ́ ẹ̀ máa wà gbàgbé wọ lọ gbọ́dọ̀ àti fẹ́ sọ̀rọ̀ òyìnbá yìí èmi fún gbẹlẹ́ fọlọ́mù now ẹ wá ní pé nígbà tọ́rọ̀ wá dé ojú ṣúṣú ní last year around January this time around náà ni Allahu Akbar èyí ni 24th of January 2026 àná ló pé ọdún kan gẹ́gẹ́ 23rd of January 2025 ni mo lọ ṣe interview citizenship mi ọlọ́run dẹ̀ ṣe mo dẹ̀ pass interview citizenship mi ṣùgbọ́n kí n máa retí decoration day tó máa decorate mi kí n dẹ̀ máa dáhùn tó kù ní pẹ́bà lọ́wọ́ ìjọba ni mo rí pé aṣọ ọmọbìnrin ti gbé àwọn ìgbésẹ̀ kan tó ti kọ lẹ́tà sí àwọn tó kọ lẹ́tà sí wípé kọ́ máa ṣe nǹkan báyìí kọ́ máa ṣe nǹkan báyìí torí àwọn nǹkan báyìí tí mi fẹ́ sọ lórí social media torí pé ògiri ní ti ihun tó wá kọ fún wọn yìí ó wá fa lẹ́tà tó padà kọ sí èmi àti ẹ̀ padà pé wọ́n máa nílò èmi àti ẹ̀ padà pé kájọ padà wá wọ́n wá fún wa ní invitation padà wá ní on the 5th of February on the 5th of February tó ní kájọ padà wá yẹn on the 5th of ibi tí wọ́n lọ pé oore jẹ́ ìṣe fáwọn èèyàn tó ní kí ẹ ṣe bẹ́ẹ̀ mú lọ on the 5th of February tó ní kájọ padà wá yẹn láàrin pé mo ṣe interview mo pass interview tí wọ́n ti send lẹ́tà sí wa báyìí bó ti bẹ̀rẹ̀ sí ní pé iṣu ààrẹ fún mi nínú ilé nìyẹn pé wọ́n di pé ó ti gbé ogun yẹn tì mí nìyẹn ọjọ́ tí mo sọ pé wọ́n ní kájọ wájọ́ báyìí o bóyá ó wọn ní lọ òun dẹ̀ lọ kò wá sẹ́ni tí mi ò bẹ̀ fún tán tí mi ò bẹ̀ sí tán dákun má ṣe bẹ́ẹ̀ ṣàánú mi wọ́n táwọn ọmọ débi pé àwọn ọmọ náà tún bẹ̀ wọ́n ṣe voice message sí àṣẹ gbogbo mo ṣe ń bẹ̀ yẹn àṣẹ wọn rìkọ́ọ̀dù mi èyí tí mo bá sẹ́ndì sí ní voice àṣẹ ń kíìpù ẹ̀ inú àwọn tó bá mi bẹ̀ ń jọ náà gbogbo tó bá gbórúkọ ẹ̀lú mídíà fún má bínú bàbá tó gba gbódù pé wọ́n bẹ̀ tó ní rọ̀hún ní lọ́sẹ̀ alájí MC olómọ pé ó ní òun ní lọ àwọn èèyàn tó lórúkọ ní Maryland yìí wọ́n pọ̀ adébùlé àwọn àfà àwọn lawyers àwọn èèyàn tó lórúkọ Maryland wọ́n pé wọ́n bẹ̀ ó ní òun ní lọ́sẹ̀ ó yarí kan lé ó ní òun ní lọ wọ́n pé pípé tí wọ́n pè mí àti ẹ̀ ihun tó kọ sí wọn àtàwọn kọ̀ọ̀kan náà fẹ́ béèrè wọ́n lè béèrè kọ́nà ṣe kọ́nà yọ̀ǹda bí mo fẹ́ kó wọn náà dẹ̀ kájọ wà ní àlàáfíà ó bá yarí kó òun ní lọ ihun tí mo kàn máa rí ni wípé on the 5th yẹ ká lọ kó tó tọ́ ní 5th yẹn pé kó nílé nìyẹn kò wá nílé mọ́ tó gbé iná ni o kò wá sí nílé mọ́ òun àti yẹ ọjọ́ jáde nílé gbogbo yẹn wá ń pè wọ́n bẹ̀ ó block everybody tí wọ́n fi on the 5th yẹn fi pé tí ò fi lọ gbogbo ẹni wà lamẹ́ríkà ti mọ̀ tó mọ̀ pé tí ò bá lọ yẹn a ti mọ̀ pé citizenship mi yẹn automatically ọmọ àpẹ́ǹdì ẹni ṣé wá nígbà tí ní tó wá dùn ní tó bá fẹ́ fà nínú ọ̀rọ̀ yìí ni pé kó tó di wípé ọ̀rọ̀ níbi social media bàbá wa kan tí máa dá orúkọ wọn lénìí Dr. Awa Ibrahim gbogbo àsìkò yẹn ẹ má bẹ̀ pé àsìkò yẹn ni wọ́n pè mí náà bá mi sọ̀rọ̀ before that náà ti pè mí náà bá mi sọ̀rọ̀ wípé gbogbo wàhálà social media kájẹ́ kó parí tí mo ti dà fún wọn lẹ́nu láti September 2024 làwọn ti pè mí lẹ́pẹ́ gbogbo wàhálà social media àti stop rẹ̀ October November ni wọ́n fún mi ní múra látara bẹ́ẹ̀ dé wọn tí mo bá wọn post tí mo lọ mo sọ jẹ́ mo lọ sí múra wọn ok gbàmúdà tí múra mo ṣe appreciation fún wọn January tí wọ́n lọ sí Moritas tí wọ́n lọ fún wọn ní nǹkan ní Moritas Dr. Awa Ibrahim tó lọ fún wọn ní nǹkan ní Moritas mo ṣe appreciation fún wọn ọjọ́ tí wọ́n ń ṣe appreciation fún wọn yẹn orí iṣẹ́ àti mo jókòó sí ó wà bíbá iwájú bíbá mo jókòó sí lọ yẹn ọmọbìnrin yẹn before àkótó di pé ọ̀rọ̀ interview mi yẹn délé yìí o ọmọbìnrin yẹn jókòó sínú ilé ìjọ yẹn wọ́n mi ní appreciation fún Dr. Awa Ibrahim tí mo ṣàdúrà fún wọn tí mo ṣe appreciation fún wọn tí mo dúpẹ́ lọ́wọ́ wọn ó jókòó sí àwọn gómìnà báyìí mi ò mọ nǹkan tó wà lẹ́mìí ẹ o ọlọ́gbọ̀n tó wà lẹ́mìí ẹ o ṣùgbọ́n mo ṣe ṣàdúrà fún wọn sí àwọn gómìnà gómìnà later gbà tó wá di wípé ó change orúkọ lórí social media tó change orúkọ tó yọ ọ̀kan ọmọkùnrin orúkọ ẹ̀ tí àwọn PNP wá gbé ọ̀rọ̀ yẹn tí àwọn PNP wá gbé pé ọ̀kọ̀lọ́mọ àti ìyàwó ẹ̀ wọ́n ń jà wọn ò fẹ́ra wọn mọ́ o bàbá yìí Dr. Awa Ibrahim ló kọ́kọ́ send díẹ̀ sí mi ọ̀rọ̀ tí n bá ti ní ẹ̀rí mi ìdáwọ̀ yàn Dr. Awa Ibrahim ni wọ́n kọ́kọ́ send díẹ̀ sí mi pé ọ̀kọ̀lọ́mọ tó ń ṣe láàrin wa àti ìyàwó ẹ̀ mo ní dádì inú mi dùn pẹ̀lú kìíní yìí o àwọn tẹ́ni ká má sọ̀rọ̀ síra wa mọ́ àwọn ọlọ́tí fẹ́ bẹ̀rẹ̀ yẹn o wọ́n lè ti má sọ̀rọ̀ nígbà tó wá di on the 5th tó yẹ ká jọ lọ tí ò wá lọ yẹn on the 6th báyìí ni PNP bẹ̀rẹ̀ sí ní launch gbogbo ọ̀rọ̀ mi àti ẹ̀ lórí social media ìgbà PNP bẹ̀rẹ̀ sí ní launch ọ̀rọ̀ mi àti ọmọbìnrin yìí PNP kọ́kọ́ on the 6th of February 2025 PNP bẹ̀rẹ̀ pé ọ̀kọ̀lọ́mọ ìwé ẹ̀ ti bàjẹ́ kíní kan ọmọ bẹ̀rẹ̀ mọ́tò ìyàwó ẹ̀ àwọn èèyàn pé PNP bẹ̀rẹ̀ wọ́n ní bí PNP bẹ̀rẹ̀ báyìí Dr. Awa Ibrahim ẹ̀kẹ́ mọ̀ dárúkọ tẹ́kí ìmá sọ̀rọ̀ wọn mọ́ àwọn tó pè mí ọ̀tọ̀ nǹkan tí mo bá bọ̀ tẹ́lẹ̀ sọ pé mi lé lórí èyí tí mo sọ lọ́wọ́lọ́wọ́ ìsìn ọ̀tọ̀ nìyẹn eléyìí ní ìbùnú kò ní búlì inú ìbéèrè lélẹ́yìn ní nínú ìbéèrè ni mo dẹ̀ máa fẹ́ kí wọ́n dáhùn béèrè yẹn àìjẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ti dáhùn béèrè yẹn yes àti máa fà lójú àmà fẹ́ lójú bọ́ àmà fẹ́ lójú wípé gbogbo pé má wọnú fámìlì yàn kan má sọ̀rọ̀ ìyàwó yàn kan má sọ̀rọ̀ ọkọ yàn kan yẹn gbogbo yẹn àṣẹmọ̀kọ ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ started gangan ni mi ò tí wọ́n sọ̀rọ̀ ẹgbẹ́ tí wọ́n dábọ̀ wà ní mòrí mi ì dárúkọ wọn rí eléyìí tí mo sọ yìí ọ̀rọ̀ tí mo mọ̀ pé ó ṣojú sára ni PNP wá bẹ̀rẹ̀ sí ní lọ́ọ̀ṣì ọ̀rọ̀ mi àtọmọbìnrin
Dr. Ibrahim ló wá pè mí ọkọlọmọ má fún wọn lésì o má fún wọn lésì o mo ní dáàdì mo ti gbọ́ ó ṣe lọ́ọ̀dì on the 6 gbọ́dọ̀ on the 7 ó tún ṣe ẹ̀mọ̀kẹ́lẹ́ alẹ́ àtìlálẹ́ mo kàn ní pé ọmọbìnrin yẹn kàn gbé mi lọ sí kóòtù ni ọkọ̀ gbé mi lọ kóòtù ni pé kàn lé mi kó nínú ilé gbọ́dọ̀ nípa kàn lé mi kó nínú ilé mo kàn ní àwọn ọlọ́pàá wá fún mi ní wọ́n sáàfù protection order fún mi ni pé kí n jáde kó nínú ilé ilé tẹ́lẹ̀ ni mo sanwó ẹ̀ kó bá mi sanwó lé ni mo sanwó lé kí n jáde kó nínú ilé mo dẹ̀ bẹ̀rẹ̀ mo kàn bẹ̀rẹ̀ sí lójú àǹpí ni pé watch out ọ̀kọ́lọ́mọ kí ni kan búlì yẹn pọ̀ wọ́n fún mi bọ́dí ìsìnkú bọ́dí ìmọ̀nà bọ́dí ìsìn yẹn pọ̀ gan wọ́n fún mi gbọ́dá yẹn bàbá ìdè máa pè pé ọkọ́lọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ mo wá bẹ̀rẹ̀ lọ́ba yìí mo wá kọ́ tó ní péjì mi pé irun tó ń kó máa sọ ohun èmi fún ẹ lésì pẹ̀lú ìtìjú pé bàbá yìí ní kí n máa sọ̀rọ̀ ìyẹn Dr. Awa Ibrahim tó ní pé bó bá pé inú wọn dì mí lọ́wọ́ mú tó ń dísà ìdí lọ́wọ́ mú pé ká má búra wa mọ́ tí mo dẹ̀ ti fi gbogbo ọ̀rọ̀ yẹn lẹ̀fọ́ lọ́hùn àti fáwọn náà wọ́n ti máa sọ̀rọ̀ nígbà tó wá di on the 9th of February 2025 wọ́n kàn lọ́ọ̀ṣì fídíò méjì kan lórí péjì PNP ni fídíò àkọ́kọ́ wọ́n ní pé PNP ti ń sọ ọ̀rọ̀ mi bọ̀ pẹ̀lú Kudi ó wá lọ́ọ̀ṣì fídíò bí pásítọ̀ ọ̀rọ̀ mi tóun sọ yẹn o mo ti na Kudi má dárúkọ because it is reality bí pásítọ̀ mo ti na Kudi pé wọ́n ní Kudi náà wá gbé fídíò jáde ẹ wo ní mi o ẹ gbà mí o máa gbé jáde Kudi ti ní stroke o ó ti wà lọ́sítà máa gbé fídíò jáde ipò ti ní stroke gbogbo tó ń gbé jáde mi ò mọ̀ pa ẹ ó gbé jáde mi ò mọ̀ pa ẹ mo lè pé petition 9 petition fún mi bá pè bàbá yìí fún ara mi no mo sẹ́yìn wọn mi ní play voice kan lé ní but ok ẹ jẹ́ play voice kan wọ́n mi ní play voice kan máa play voice mi tó dà tí bá pè bàbá yìí pé dádì ẹ dákun ẹ yọ̀ǹda fún mi ọ̀rọ̀ báyìí tí wọ́n sọ yìí mi ìmọ̀ kankan pa ẹ gbà mí láyè kí n ṣe fídíò ẹ jẹ́ kí n pé ọ̀rọ̀ yìí ok ọ̀rọ̀ yẹn lélẹ̀ ẹ jẹ́ kí n pé ọ̀rọ̀ yìí mo sẹ́yìn sọ̀rọ̀ yẹn máa gbọ́ sí mi láì. Dádì ẹjọ́ mo fẹ́ tọrọ ìdá kékeré ọlọ́dọ̀ yín tó ní kẹ́kẹ́ rí ní ìgbéyà ẹ̀dẹ̀ bá mi sọ̀rọ̀ ní ọgbọ́n ẹ̀yìn alájọ́tọ̀ ọlọ́wọ́ yín ni nípa ọ̀rọ̀ fídíò tí wọ́n ń gbé káàkiri tí wọ́n fi ń bá mi lórúkọ jẹ́ pé bí àwọn ọ̀nà ìyàwó mi fídíò yẹn ó ti rìn gan ó dẹ̀ ìbàyẹ̀ lórúkọ jẹ́ otherwise fídíò yẹn àlàyé kékeré kan wà lórí ẹ̀ tí mo fẹ́ sọ tí ó ìlú ṣẹ́jú márùn lọ kí n jẹ́ kàn ní àwọn ọmọ pé fídíò yìí ò rí àwọn yẹn ṣe ń rò 2022 ní fídíò yẹn o so that mi ìdẹ́ni sọ tó ṣẹlẹ̀ lábẹ́ kí n jẹ́ àwọn ọmọ pé fídíò 2022 yẹn o àwọn ọlọ́pàá lè ti wá ó ti ṣe wá ó ti rìn gan ó dẹ̀ ìbàyẹ̀ lórúkọ jẹ́ otherwise fídíò yẹn àlàyé kékeré kan wà lórí ẹ̀ tí mo fẹ́ sọ tí ó ìlú ṣẹ́jú márùn lọ kí n jẹ́ àwọn ọmọ pé fídíò yìí kò rí báwọn ṣe ń rò 2022 ní fídíò yẹn o so that mi ìdẹ́ni sọ tó ṣẹlẹ̀ lábẹ́ kí n jẹ́ àwọn ọmọ pé fídíò 2022 yẹn o àwọn ọlọ́pàá lè ti wá ó ti ṣe wá lórí ọ̀rọ̀ yẹn ó ti bọ́rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ o wọ́n lè gbé àti lọ sí kóòtù wọ́n ti dẹjọ́ yẹn kò sọ̀rọ̀ lórí ẹ̀ o torí pé àwọn gbọ́dọ̀ tó ń gbé fídíò yẹn kiri kọ́ máa lọ sí ẹ̀dẹ̀ sí àwọn immigration àbáwọn ọlọ́pàá débi pé wọ́n máa lọ kọ́ pásítọ̀ yìí lórí kọ́ máa lè fẹ́ fídíò ẹ̀ so that mo kọ́ fẹ́ sí short video kí wọ́n jẹ́ káwọn ọmọ pé fídíò yìí 2022 ní fídíò tó ń gbé kiri yìí o tó ń sọ pé bẹ́ẹ̀ bó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ o òun kì í gbàgbọ́ lọ́wọ́ ìdájí tó ń fẹ́ kàn rí kí n pé ẹ bá ọmọdé sọ̀rọ̀ kò tẹ̀ gbọ́ gbogbo ẹ̀ olùkọ́ láti márùn ó lè má tó tẹ̀ márùn gan òun kì í sọ fún ìsà sáwọn àìkàn tó lágbàdá tó. ìbánilọ́kọ̀ tó bá ti fún mi gbà yẹn mo wá bẹ bàbá pé ìjọ jẹ́ kí n ṣe kí n clear ọ̀rọ̀ yẹn ìwọ fídíò tó gbé jáde àwọn oníbíà ó ti nà yàwó ẹ̀ ó ti nà yàwó ẹ̀ ọmọ ti gbé jáde yàwó ẹ̀ ti ní stroke mi ìmọ̀ ń pa stroke mi ìmọ̀ kankan on the 9 ní fídíò yẹn jáde lórí page PNP on the 9 ló jáde nígbà tó di on the 10 mo ti short video tí mo ṣe ń gbà yẹn láti fi clear matter yẹn òun ni mo pè ní stop blackmailing Ọ̀kanlọ́mọ and clarification about the video lélẹ̀ tí mo ṣe ń gbà lélẹ̀ fídíò yẹn fẹ́ tó bá ń follow mi dáadáa fídíò yẹn lélẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. fídíò yẹn. Alhamdulillahi rabbil alamin. Today is on the 10th of February 2025. Live and direct. Ṣé kò tí yẹn on the 10 lélẹ̀. Mo kí wẹ́n lórí fẹ́ wákàtí gbogbo àgbáláyé. Mo ń receive a lot of calls. On the 9 ní fídíò yẹn jáde lórí page PNP on the 10 ni mo ṣe video clarification and stop bullying and stop blackmailing. Ṣé má bẹ̀rẹ̀ pé mo sọ fún pé gbogbo àkótá sọ yìí èmi àti bàbá yìí a wà ní good relationship because ẹni tí ò bá ní good relationship pẹ̀lú èèyàn kò jáde máa bá mi sọ̀rọ̀ èmi náà dẹ̀ máa bá wọn sọ̀rọ̀ genesis gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yìí ni bàbá yìí wà wíẹ̀ tí mo ṣàlàyé fún wọn ó tó wá di pé ọdún tí wọ́n ṣe fídíò on the 10 tí mo ṣe fídíò yẹn tí mo ṣe yìí fídíò yìí tí mo ṣe yìí on the 10 yẹn gbọ́n nípa fídíò mo kàn send ẹ̀ sí bàbá yẹn on the 10 ni Dr. Awa Ibrahim block mi láì ní nǹkan kan tí mo ṣe àbí tí wọ́n sọ fún mi pé mo ṣe lórí pé mo ṣe fídíò yẹn gbàgbọ́n kún mi yẹn wọ́n ní tí máa sọ̀rọ̀ on the 10 yẹn gan block mi mo dẹ̀ send voice wọn nígbà yẹn mo send àwọn voices wọn nígbà yẹn wọn respond mọ́ gbogbo ọmọ wọn kan ìyẹn náà sọ pé àwọn dáàdì bínú wọn ní ọ̀rọ̀ kan ọ̀rọ̀ pé mo defend ara mi ṣe máa di pé ma tó yẹ ni pé mo ṣe yín òkè ìjọba fọ̀rọ̀ nílẹ̀ ṣé wàá ọmọbìnrin tí mo wá sọ yẹn gbogbo ayélujára tó ṣẹlẹ̀ alhamdulilayi pé lẹ́nu Ọlọ́run ti ní kí ìpínyà dé láàrin mi àti ní divorce àti wà ní forever and ever divorce lamẹ́ríkà tó dà a lè fẹ́ra wa mọ́ láyé àti láyé pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn tọ́lọ́ ti kálára àti ní divorce bá ti gba divorce ṣùgbọ́n kí ló padà wá bí ọ̀rọ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ pé lẹ́nu yìí mo dúpẹ́ lọ́rùn pé mo ṣì wà ní inú ẹni tó gbé lamẹ́ríkà pẹ̀lú ẹni tó dúró tó ní gbogbo tó ti tán ṣe bí alhamdulilayi Ọlọ́run ni kó kọ́ mi tọmọtọmọ mi kódà mi ò tún gbọdọ̀ sọ nǹkan mi torí mi tọ́lọ́ fi ṣe fún mi lẹ́yìn kódà ó ṣe kan ó ṣe méjì ó ṣe mẹ́ta nínú tí mo ti ń wá tẹ́lẹ̀ nínú ìlú yìí tọ́lọ́ wá lẹ́yìn tó lọ́lọ́ wá fún mi tó yẹ pé ó ní kápá láti bá mi gbà tẹ́lẹ̀ tó bá mi gbà ṣùgbọ́n tọ́lọ́ padà wá fún mi ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ ṣẹlẹ̀ àwọn jẹ́gbọ́n mi ní àsọ̀rọ̀ òtítọ́ àsọ̀rọ̀ tó wá tó báyìí lórí ọ̀rọ̀ ọmọbìnrin yẹn àwọn nǹkan kan tí mo fi pamọ́ tí mo ní mi ò ṣètò àti sọ tẹ́lẹ̀ àsìkò rẹ̀ wá tó ti máa sọ báyìí pẹ̀lú àwọn ẹ̀rí tó kàn kì